hallelujah. Okay, Psalm 32. Psalm ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni. Psalm tó jẹ́ wípé ó lágbára ni. Psalm tó jẹ́ wípé òun gangan ni ìpìlẹ̀ ìhìnrere. Òun gangan ni ìpìlẹ̀ ìgbésí ayé onígbàgbọ́. Òun ni Psalm 10. Torí tí ò bá sí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀, kí ni Jésù Kristi ń bọ̀ wá ṣe? Ìbá má nídìí kí Jésù Kristi wá kúkú oró tó kú lórí igi àgbélébù. Nítorí ẹ̀ṣẹ̀, òun ló gbé Jésù Kristi wá. Nítorí ẹ̀ṣẹ̀ burú, ẹ̀ṣẹ̀ máa ń bà nǹkan jẹ́. Torí Ọlọ́run wò wípé tóun ò bá ṣe nǹkan kan nípa ẹ̀ṣẹ̀, gbogbo nǹkan tóun ṣe dá àwọn èèyàn gbogbo rẹ̀ pàbó ló máa já sí. So Olúwa láti ṣe nǹkan kan nípa ẹ̀ṣẹ̀. Níbi tí ẹ̀ṣẹ̀ tó burú dé, ẹ̀ṣẹ̀ kò ṣe pé kàn máa ń gbéyàn lọ ọ̀run àpáàdì nìkan, ẹ̀ṣẹ̀ lè ba ilé ayé èèyàn jẹ́ pátápátá. Ẹ̀ṣẹ̀ burú débi pé ọmọ ìran mẹ́rin á dẹ̀ máa jẹ̀yà lórí ẹ̀ṣẹ̀ téèyàn kan ṣẹ̀. Níbi tí ẹ̀ṣẹ̀ burú sí. So Dávìdì, ẹni tó like àti máa take responsibility ni. Dávìdì ò kì í tì nǹkan kó tì sórí èèyàn mìíràn. Tí nǹkan bá ṣẹlẹ̀, Dávìdì máa ní kíákíá, Dávìdì á sọ pé mo ṣe. Dávìdì á sọ pé mo ṣe. Even though ńgbà tó dórí ti Psalm 32 o, Dávìdì bo ẹ̀ṣẹ̀ o. Ó bò díẹ̀ kó tó di pé òun náà sọ̀rọ̀ síta. Torí níbẹ̀rẹ̀, Dávìdì ó rò pé kò sẹ́ni tó mọ̀ pé òun ṣe iṣẹ́ ibi tó yẹn. Dávìdì dákẹ́ ni. Ṣùgbọ́n ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere ní Bible sọ o. But Dávìdì Psalm 32 yìí, ó take responsibility. Ṣé ẹ mọ̀ wípé torí pé Adam àti Eve bo ẹ̀ṣẹ̀ wọn, wọ́n try àti cover ẹ̀ṣẹ̀ wọn, ó ní wọ́n ṣe lose dominion o. Nígbà tí wọ́n ti ṣẹ̀ sí òfin Ọlọ́run, níṣe ni wọ́n sá pamọ́. Torí ẹ̀ṣẹ̀ máa ń fìyàn sí ìhòhò ni. Wọ́n wà nínú ìhòhò. Wọ́n sá pamọ́ fún Ọlọ́run ni. Níbo lẹ wà? Àwọn sá pamọ́ ni. Kí ló dé tẹ́ sá pamọ́? Àwọn wà nínú ìhòhò ni. Ta ló sọ fún yín? Ìṣe kí Adam sọ pé Olúwa, àtèmi àtobìnrin tó fún mi á ti ṣẹ̀. Olúwa dáṣọ bò wá. Ṣé Adam sọ pé obìnrin tẹ́ fún mi ni o. Obìnrin tẹ́ fún mi ni o, torí ó fẹ́ cover ẹ̀ṣẹ̀. Ó fẹ́ bo ẹ̀ṣẹ̀ tó èmi kọ́ ni mo ṣe. Torí ọ̀pọ̀lọpọ̀ wa ló máa ń ṣe bẹ́ẹ̀. A lè sọ̀rọ̀ Adam, a lè sọ̀rọ̀ Eve, but ní tiwa, a kì í rò bẹ́ẹ̀. A justify ẹ̀, a rationalize, a wá nǹkan tá a máa fi pàṣẹ máa pọ́n ẹ̀ṣẹ̀ yẹn. Èyí tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ kò lè prosper. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Adam bo ẹ̀ṣẹ̀. Èmi kọ́, obìnrin tó fi fún mi ni. Obìnrin náà sọ pé èmi kọ́, Sátánì ni. Èmi kọ́ ni mo ṣẹ̀, Sátánì ló wá, òun ló jẹ́ kí òun ṣẹ̀. Nígbà tí Ọlọ́run sì máa sọ̀rọ̀ sí Sátánì fún rẹ̀ kò sọ pé Olúwa, ìdí báyìí ni Sátánì gbà pé lóòótọ́ òun lòún ṣe. Ó dẹ̀ gba dominion lọ́wọ́ wọn. Ó gba dominion lọ́wọ́ èèyàn. Thank God for Jesus Christ o, tó wá gbà fún wa padà. So ìkan tẹ́ṣẹ̀ máa ń ṣe nìyẹn o. Ẹ̀ṣẹ̀ máa ń gba dominion ni. Ẹ̀ṣẹ̀ máa ń gba gbogbo nǹkan tí èèyàn lè fi ṣe rere, gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé wa, destiny pẹ̀lú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ máa ń bàjẹ́ ni. So Dávìdì ní Psalm 32, Dávìdì mọ̀ pé òun fi ẹ̀ṣẹ̀ òun pamọ́ fúngbà kan. Ṣùgbọ́n Dávìdì wá jẹ́ ká mọ̀ wípé kẹ́ni kankan má fi ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́ o. Nítorí ẹ tó bá fi ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́, ohun tó léwu ni o. Ó máa ń rún egungun, á jẹ egungun ni o. Ó máa ń bà nǹkan jẹ́. Ṣùgbọ́n pé ká má bẹ̀rù pé Ọlọ́run tá ń sìn yìí, Ọlọ́run dáadáa ni. Aláàánú sì ni Ọlọ́run yìí. Tí a bá lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, Olúwa yìí ṣetán láti dáríjì wa o, á sì bo ẹ̀ṣẹ̀ yẹn mọ́lẹ̀. Torí eventually Ọlọ́run láti bo ẹ̀ṣẹ̀ Adam àti Eve ni o, fún wọn láṣọ láti bo ìhòhò wọn. Ìkan tí Jésù Kristi wá ṣe fún wa náà nìyẹn, láti wá bo ẹ̀ṣẹ̀ yẹn. But tá bá fẹ́ fúnra wa bò ó mọ́lẹ̀, tá sọ wípé kò kú sẹ́ni tó rí mi nígbà tí mo ṣe. Funny story, ọmọdé tó fọ́ àwo ìyá ẹ̀. Ìgbà tí ìyá ẹ̀ ra àwo yẹn wálé, ìyá ẹ̀ sọ fún wọn wípé àwo yìí
òun fẹ́ ní kẹ́ni kankan fọwọ́ kàn níbi tó fẹ́ràn àwo yẹn sí tó gbé sí, kẹ́ni kankan má fọwọ́ kàn o, òun ò fẹ́ kí kankan ṣẹlẹ̀ sáwo. Bí ọmọ ṣe ń ṣiṣẹ́ ní kitchen bẹ́ẹ̀ lọmọ fọ́ àwo, ọmọ ọ̀dọ́ dẹ̀ wà ń bẹ̀. Ó wá bẹ ọmọ ọ̀dọ́ pé jọ má sọ fún ìyá mi pé mi ni mo fọ́ àwo. Ọmọ ọ̀dọ́ ní mi ò ní sọ, but ìkẹ́ tí wọ́n bá ti ní pé kò ṣe wàá máa ṣe o, ó lóun á máa ṣe as long as ó bá ti jẹ́ kó ìyá òun mọ̀ pé òun lòún fọ́ àwo. Wọ́n páàkì àwo, wọn ò jẹ́ kí ìyá rí. So tí wọ́n bá ti gbé oúnjẹ alẹ́ fọ́mọ, ọmọ ọ̀dọ́ á ní ò gbọ́dọ̀ jẹ oúnjẹ yẹn, ò gbé wá, á gbé fọ́mọ ọ̀dọ́, ọmọ ọ̀dọ́ ló máa jẹ. Tí iṣẹ́ tó yẹ kó ọmọ ọ̀dọ́ ṣe ń lé gbogbo, ọmọ ọ̀dọ́ á ní wá ìwọ ni kó ṣe gbogbo iṣẹ́ yẹn, ọmọ ọ̀dọ́ á wá jókòó, ọmọ ìyá wa máa ṣe. Nígbà tó wáyá tó dọjọ́ kan tó kàn rí pé ìyà tó ń jẹ òun ti pọ̀ jù, ó wá sọ pé you know what, mo máa sọ fún ìyá mi pé mi mo fọ́ àwo, kọ́ tí ìyá mi bá fẹ́ kúkú ṣe kí ìyá mi kúkú ṣe. Ó wá sọ fún ìyá pé ìyá mi èmi ni mo fọ́ àwo yìí o. Ìyá ní mo mọ ọjọ́ tó ti fọ́, mo rí pé ó fọ́, mo bá pọ̀ fọ́ àwo ibi tẹ páàkì ẹ̀ sí mo mọ̀, mo dẹ̀ mọ̀ bó ṣe ń fìyà jẹra ẹ̀ tọmọ ọ̀dọ́ wá ń gun orí ẹ̀, tọmọ ọ̀dọ́ ń ṣe ẹ́ bó ṣe òun ẹ̀ nítorí pé ò fẹ́ jẹ́wọ́. You see, nǹkan tó fi ń pamọ́, ṣé èèyàn kan ṣó lè fi nǹkan pamọ́ fọ́lọ́run ni ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ gbọ́ mi? Ṣé èèyàn kan lè ti wíńdò Ọlọ́run? Ẹ lè ti wíńdò kí mọ́mí Jásàyà má rí yín, Mínísítà Ọlọ́mọ lè má rí yín, ṣùgbọ́n ṣe lè ti wíńdò Ọlọ́run ni? Kò possible. So ẹni tó bá cover ẹ̀ṣẹ̀ rẹ̀, so Dávìdì sọ wípé ẹ má cover ẹ̀ṣẹ̀ torí guilty, ẹ̀bi ọkàn tó máa ń fúnyàn nìkan gan èèyàn míì máa live pẹ̀lú ẹ̀ throughout gbogbo ayé ẹ̀ ni. Nígbà tí pásítọ̀ bá lọ bímọ síta out of wedlock, tíjà bá ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó ẹ̀, àyà sáré tètè settle kí ìyàwó má lọ gbọ́ nǹkan tó wà ń ta, á wá di ẹrú nínú ilé ẹ̀ tó ṣẹ̀ mọ̀, torí pé káwọn èèyàn má mọ̀ nínú ìjọ. Nǹkan tó yẹ kó sọ̀rọ̀ sí kò ní sọ̀rọ̀ sí because ẹ̀rù á máa bà pé ká má lọ tú àṣírí òun toró láṣírí kan síbi kan. You see, ó lè gbé gbogbo ayé ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ó ń try àti cover ẹ̀ṣẹ̀. Ẹ̀yin èèyàn Ọlọ́run tẹ̀ ń gbọ́ mi lénìí, kò sẹ́ni tí ò tí ì ṣẹ̀ nínú wa o. Ẹ tó bá sọ pé òun ò ṣẹ̀, irọ́ ló pa, ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, gbogbo wa láti ṣẹ̀. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká mú ẹ̀ṣẹ̀ wa, ẹ má jẹ́ ká pa mọ́. Kò sígbà tí ò ní bọ́ síta o, kò sígbà táṣírí ò ní tú o, ó máa tú lọ́jọ́ kan. Nígbà tí Dávìdì ṣe ẹ̀ṣẹ̀ yìí tán nicely, ó dẹ̀ rọra, kò jẹ́ kẹ́ni kankan mọ̀, ó dẹ̀ rọra dákẹ́. Olúwa torí pé ẹni tí Ọlọ́run fẹ́ràn ní Dávìdì, Ọlọ́run ò sì lè wo ẹ̀ṣẹ̀, Ọlọ́run láti tún gbé wòlíì ẹ̀ dìde. Tẹ́ bá rántí gbà tá ṣe Bible study 2 Samuel chapter 12, ẹ tún lè lọ kà. Ọlọ́run láti tún gbé wòlíì Nátánì dìde wípé lọ bá Dávìdì, ó ti ṣẹ̀, Dávìdì ṣẹ̀, ó ń farapamọ́, Dávìdì ṣẹ̀. Nígbà tí wòlíì máa sọ fún Dávìdì nǹkan tí Dávìdì ṣe, òwe ló fi sọ fún. Ó ní ọkùnrin kan, ó lálejò, ọkùnrin yìí olówó ni o, ó ní ẹran tó pọ̀ tó ń sìn, ṣùgbọ́n nígbà tó wá lálejò, àlejò ẹ̀ wá lóru, ó wá kan tó máa fi ṣe àlejò fún àlejò ẹ̀ tó wá. Ó wá lọ bá ọkùnrin kan tó jẹ́ pé ẹran kan péré ló ní, ẹran ẹyọ kan. Ó wá lọ gba ẹran kan tó níyẹn, ó wá pa á, ó fi ṣe àlejò títí ẹ̀. Dávìdì ò tiẹ̀ tí ì jẹ́ kí wòlíì Ọlọ́run sọ̀rọ̀ tán. Ó ní ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀, ṣé nínú ìlú tí mo jọba lé lórí ló wà? Ṣé nínú ìlú yìí ló wà? Wòlíì yẹn sọ pé bẹ́ẹ̀ ni, ó lóun máa pa ni. Ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀, wòlíì ní Dávìdì má sọ̀rọ̀, ìwọ ló ṣẹ̀, ìwọ ló ṣe. Nígbà náà lójú Dávìdì tó clear wípé àṣé nǹkan tó ń bò mọ́lẹ̀, ẹ̀ṣẹ̀ tó ń bò, òkú tó sí ìtàlẹ́sẹ̀ wà. Nígbà náà ni Dávìdì ṣẹ̀ jẹ́wọ́ pé Olúwa, mo ti ṣẹ̀, dáríjì mi, mo ṣẹ̀, dáríjì mi. Kí l'Olúwa sì ṣe? Ó dáríjì Dávìdì. Ní kíákíá ni l'Olúwa dáríjì, torí téèyàn bá ti béèrè fún ìdáríjì, téèyàn sì ronúpìwàdà, a sì mọ̀ pé Dávìdì ronúpìwàdà. Torí nígbà tí Dávìdì tí ó wà ní old age tó darúgbó gan tán fún ní ọmọ obìnrin kan pé kó máa tọ́jú ẹ̀, Dávìdì ò bá lò pọ̀ níbi tí ẹ̀rù obìnrin bá Dávìdì dé.
Dáfídì make sure pé lẹ́yìn yẹn kò tún ṣẹlẹ̀, irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́. So téèyàn bá ti lè béèrè fún ìdáríjì tó sì kọ ẹ̀ṣẹ̀ náà sílẹ̀, Olúwa á dáríjì wá, kò ní fi ṣe bẹ́ṣẹ̀ yẹn ṣe lágbára tó. Olúwa á dáríjì wá. Ṣùgbọ́n tó bá ti fi ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti fi pamọ́, kò lè rí ìdáríjì. Mo ti sọ fún wa lórí òkè yìí rí story bàbá olówó kan, ẹ má gbàgbé kẹ́lẹ́ máa fi rántí. Mo sọ fún wa pé Olúwa rán Pastor Adébóyè kó lọ bá bàbá yẹn ṣàìsàn, ó sì wọ́n ti gbàdúrà, wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún, kí kọ́kọ́ ò dẹ̀ ṣẹlẹ̀. Bàbá yẹn tó jẹ́ pé ó dẹ̀ kọ́ ìjọ fọ́lọ́run, tó dẹ̀ ń wá sínú ìjọ tó ń ṣiṣẹ́ fọ́lọ́run, tó ń ṣe gbogbo ẹ̀ ní bàbá yìí. Ṣé ẹ mọ̀ pé ẹ tó wà ń jọ ò lè mọ̀ pé ó ti lẹ́ṣẹ̀ tó ti bò mọ́lẹ̀. Gbogbo èèyàn ti gbàdúrà fún àìsàn, ó dẹ̀ rán kọ́kọ́ ò ṣẹlẹ̀. Olúwa dẹ̀ gbé ìránṣẹ́ ẹ̀ dìde níbi tó tún rán àánú gbàdé ni o, pé kó tún lọ bá. Ìgbà tán lọ bá, wọ́n dẹ̀ sọ fún wípé Olúwa rán mi sí yín o. Ó ní kí lọ́lọ́run sọ? Ọlọ́run sọ wípé ọ̀rọ̀ owó ẹ, ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ ó lẹ́gbin o. Ìsàlẹ̀ ọ̀rọ̀ rẹ ó lẹ́gbin. Àwọn ilẹ̀ tí gbogbo ẹbí tó jẹ́ ti gbogbo ẹbí òun ló gbà. Nígbà tó sì máa gbà, gbogbo àwọn tó fẹ́ lọ ṣèpàdé lórí ilẹ̀ yẹn, ó rán àwọn méjì pé kán lọ yí bóòtì tí wọ́n wà kán kú sínú omi. Gbogbo wọn kú sínú omi. Àwọn méjì tó dẹ̀ rán kán lọ ṣiṣẹ́ yẹn, ìkan wá sílé ẹ̀, ó fún ní poison jẹ, torí ó mọ̀ pé àṣírí ti fẹ́ tú. Nísìnyìí ìkan tó kù ó tún fẹ́ pa, torí ó ti mọ̀ pé ìkan tó kù yìí ó ti ń suspect pé ìwọ ló tún pa ìkejì òun. Ó ti mọ̀ pé eventually ó máa pa òun, kó má lọ tú àṣírí, ó tún ti ń wá ọgbọ́n tó fẹ́ fi ṣe pa. Wọ́n ní nígbà táwọn ọmọ fi sọ̀rọ̀ tán ṣe ló ní pé ta ló sọrú nǹkan bẹ́ẹ̀ fún Pastor, torí nǹkan tó rò pé kò sẹ́ni tó mọ̀ ni. Ọlọ́run, mo sọ pé Ọlọ́run rán mi sí ẹ, ó ní kọjá leave my house. Bàbá dẹ̀ kúrò, wọ́n dẹ̀ lọ, wọ́n ní kò dẹ̀ ju bí 1 week ó kú pẹ̀lú àìsàn yẹn ni. Ṣẹ̀bẹ̀ pé ńgbà tó tún kú láì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí, ìyẹn ló wá burú jù, ó tún lọ hellfire. Throughout ayé ẹ̀ ó live pẹ̀lú ẹ̀bi, guilt yẹn ni. So ẹni tó bá ti cover ẹ̀ṣẹ̀ ẹ̀ kó máa kí n prosper o. Ẹ jọ̀ọ́, kò sí, ẹ jẹ́ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún Ọlọ́run. Olúwa ní òun á kọ́ wa lọ́nà tá a máa gbé gbà. Nǹkan tá a ṣe, ọ̀nà tó yẹ ká gbé gbà tá a máa fi ní òmìnira, títúsílẹ̀ á wà pátápátá. Olúwa ló máa kọ́ wa. A máa rí Psalm 32 tá a fẹ́ ṣe lénìí. So ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan ni mo kàn máa sọ ká tó ka Psalm 32. Ọ̀rọ̀ ìyànjú yẹn òun ni ayọ̀ tó wà nínú wípé kéèyàn rí ìdáríjì gbà. Torí tí èèyàn bá rí ìdáríjì gbà, ṣe rí guilt ẹnìkan gan ó tó nǹkan tó ń pa èèyàn. Guilt ẹnìkan ó tó nǹkan tó ń pa èèyàn. Ọkàn èèyàn ò lè mọ́, kò sí bọ́kàn ẹ̀ ṣe lè le tó. Wàá máa rántí pé àṣírí yóò gbọ́dọ̀ tú o. Wọn gbọ́dọ̀ máa àṣírí yìí o. Ọjọ́ tó bá mọ̀ pé mi kì í ṣe èèyàn Ọlọ́run nínú chọ́ọ̀chì, àṣírí tú nìyẹn o. Àṣírí yóò gbọ́dọ̀ tú. Ìjà yẹn ló máa jà títí lójoojúmọ́. Ibi tí ò yẹ kó lọ wà lọ́mọ wá lọ́wọ́ lọ, torí pé káṣírí ẹ̀ má tú. Kò sí pátá àṣírí ẹ̀ ò ní tú. Kò sí. Jẹ́wọ́ fún Ọlọ́run. Aláàánú lọlọ́run. So èèyàn máa ń rí ìdáríjì gbà. Ìdáríjì ní ìwòsàn fún ẹ̀bi o, torí guilt yẹn ó máa wà ń bẹ̀ ní láéláé. Ṣùgbọ́n téèyàn bá ti lè rí ìdáríjì gbà, ìwòsàn máa wà. Nítorí púpọ̀ nínú àìsàn tó máa ń ṣe àwọn èèyàn, ẹ̀ṣẹ̀ ni o. Ẹ̀yin èèyàn Ọlọ́run, ẹ̀ṣẹ̀ ni. Adẹ̀rí kánú Bible. Nígbà tí Jésù Kristi rí arọ kan, àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń bi Jésù Kristi wípé Olúwa, ta ló ṣẹ̀? Ṣé bàbá ẹ̀ ló ṣẹ̀ àbí ìyá ẹ̀? Torí wọ́n mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ló máa ń fa gbogbo eléyìí tó pọ̀ jù nínú àìsàn. Ẹ̀ṣẹ̀ ni. Nígbà mìíràn ó lè má jẹ́ ẹ̀ṣẹ̀ tiwa fúnra wa, ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìdílé, ṣẹ mọ̀, tó ti wà ńlẹ̀. Ó lè jẹ́ ẹ̀ṣẹ̀, but ẹ̀ṣẹ̀ ni. Is always, tí Jésù bá múyàn lára dá, Jésù á sọ pé adárí ẹ̀ṣẹ̀ rẹ, mo dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. So ẹ̀ṣẹ̀ ó ní í ṣe pẹ̀lú àìsàn. And àìsàn wọ̀nyí, guilty, ọkàn ìdálẹ́bi, ṣẹ mọ̀,
ó máa ń rún egungun. Tó bá ti ń rún egungun, kí ló máa ṣẹlẹ̀ sẹ́ni tí egungun ẹ̀ bá ti ń rún? Àìsàn ni. Ṣùgbọ́n tá bá rí ìdáríjì gbà, tá bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tá rí ìdáríjì gbà látọ̀dọ̀ Ọlọ́run, ìtura á dé. Ìtura á dé. Kò wá ń ṣe pé ìtura nìkan ló máa wá dé, ó máa wá tún jẹ́ kí restoration wà, ìmúpadàbọ̀ sọ́dọ̀ Ọlọ́run, nítorí Olúwa kò lè wo ẹ̀ṣẹ̀. Ó ní my hand is not short that I cannot save you. Ṣé mọ̀? Ó ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ó ti fi àyè sáàárín èmi àti ìwọ débi pé ọwọ́ mi ò lè fà ọ́ níbi tó wà. Ṣùgbọ́n tá bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, Olúwa á dáríjì wa. Kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè pọ̀ tó, Olúwa á dáríjì wa. Èèyàn á jẹ̀yà ẹ̀ṣẹ̀, kò ṣe pé èèyàn ò ní jẹ, ṣùgbọ́n ìdáríjì wà. Olúwa sì á cover ẹ̀ṣẹ̀ yẹn, Olúwa á bò débi pé téèyàn bá ti kú, èèyàn á make heaven. Ṣé mọ̀? So èèyàn láti jẹ́wọ́. Tá bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó máa jẹ́ kí ìmúpadàbọ̀ wà pẹ̀lú Ọlọ́run, restoration of your soul pẹ̀lú Ọlọ́run. Ìkejì, ó máa ń jẹ́ ká ní ayọ̀ téèyàn ò lè tiẹ̀ lè explain ni o. Torí ẹ máa rò pé finally ẹrù yìí kúrò. Torí ẹ̀ṣẹ̀ ẹrù ni o. Ẹrù ni. Ẹ tó bá ń rù káàkiri kò ní free, ẹrù ni. But téèyàn bá ti lè rí ìdáríjì gbà, èèyàn á rí pé ẹrù yẹn wípé ó kúrò pátápátá. Ayọ̀ àìlèsọ, ayọ̀ yẹn á wá dé. Ayọ̀ á wá dé. Gbogbo ìkólọ ló máa tún padà téèyàn bá ti lè rí ìdáríjì gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Guilt yẹn, ẹ̀bi yẹn ta ti ń gbé káàkiri, téèyàn ti ń dì káàkiri, ẹ̀bi yẹn á wá kúrò, òmìnira á wá dé. Torí ṣe rí guilt ẹ̀ṣẹ̀, nǹkan burúkú ni guilt. Bí ìmọ̀ guilt ní Yorùbá mo kàn pé ní ẹ̀rí ọkàn. Ẹ̀rí ọkàn tàbí ẹ̀bi ọkàn. Ṣé rí nǹkan tí ẹ̀rí ọkàn yẹn máa ń ṣe ni, ó máa ń destroy confidence èèyàn. Á gba confidence, ìgbẹ́kẹ̀lé èèyàn á mú kúrò. Ó máa mú kúrò pátápátá. Torí pé ìbẹ̀rù pé èèyàn kan máa mọ̀ lọ́jọ́ kan. Ọjọ́ tí ìyàwó mi bá mọ̀ pé mo ṣe irú nǹkan bí eléyìí, ọjọ́ tó bá mọ̀ nínú ìjọ, ọjọ́ tó bá mọ̀ níbi iṣẹ́ pé mi mo ṣe. You see, that guilt alone punishment ni. So ó dẹ̀ máa destroy confidence wa láti ẹ̀ ti lè lọ pàdé Ọlọ́run. Tó rà mọ̀ pé fúnra wa pé tó bá wà nínú ẹ̀ṣẹ̀, tó bá kàn gbàdúrà lásán ni. Kò sí, Ọlọ́run ò kì í wo ẹ̀ṣẹ̀. Then nǹkan ìkejì tí guilt yẹn, ẹ̀rí ọkàn yẹn tó máa ń ṣe, á ba ìbáṣepọ̀ èèyàn pẹ̀lú Ọlọ́run, á bàjẹ́. Kò wá ń ṣe tọ́lọ́run nìkan, even pẹ̀lú àwọn èèyàn ó máa ń bàjẹ́. Pásítọ̀ tó fún sísítà tó wà ní choir lóyún, tí kò dẹ̀ fẹ́ kí ìjọ mọ̀. Ṣé mọ̀ pé àwọn kan wà tó máa sá fún nínú ìjọ tí ò ní lè sún mọ́, because ó mọ̀ pé àwọn eléyìí tó ń bá ṣe nǹkan kan báyìí, gbogbo ìjọ máa bọ́ àṣírí òun ni. You see? So ó máa ń ba relationship jẹ́ pàápàá ẹ̀bi yẹn, pé ibi dẹ̀ ni mo ṣe irú nǹkan bí eléyìí. But kúkú jẹ́wọ́ kẹ̀bi yẹn kó kúrò. Wàá lè tún relationship ẹ pẹ̀lú Ọlọ́run, wàá lè tún ṣe. Relationship ẹ pẹ̀lú àwọn èèyàn náà wàá lè tún ṣe. Then ẹ̀bi ọkàn, nǹkan tó tún máa ń ṣe, ẹ̀rí ọkàn tó máa ń ṣe ni pé kò kì í jẹ́ kéèyàn fi àná sílẹ̀ o, kò kì í jẹ́ kéèyàn move forward. Nǹkan tó ṣẹlẹ̀ yìí lèèyàn á máa rò ṣáá. Ká ní mo mọ̀ bá má ti ṣe kinní yìí, mo dẹ̀ ti ṣe. Ọlọ́run, kò ní jẹ́ kéèyàn move forward. Kò ní jẹ́ kéèyàn move forward. Nítorí náà, ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín, kò sí bó ṣe lè le tó. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. Ohun tó kàn ṣe pàtàkì pẹ̀lú pé à ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ó ní wípé Jésù Kristi nígbà tó ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bọ́n ṣe máa gba àdúrà. Jésù Kristi sọ wípé kí Ọlọ́run ká máa gbàdúrà pé k'Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí àwa gan ṣe ń dárí ẹ̀ṣẹ̀ jì ẹni tí ó ṣẹ̀ wá. Nítorí pé ẹni tí ò bá dárí ẹ̀ṣẹ̀ jì ẹni tó ṣẹ̀, kò wá lè rí ìdáríjì gbà látọ̀dọ̀ Ọlọ́run. Dáfídì rí ìdáríjì gbà ní Psalm 32 o. Dáfídì jẹ́ ẹni tó jẹ́ pé tán bá ṣẹ̀, Dáfídì máa ń dáríjì. Ẹni tí ò bá ní tó ò dáríjì ẹni tó ṣẹ̀, ó wá lọ síwájú Ọlọ́run pé Olúwa, lóòótọ́ èmi náà ṣẹ̀ o.
ní ọdún báyìí kan báyìí ni mo ṣe, Olúwa dáríjì mi, èèyàn ò lè rí dáríjì gbà. Ṣùgbọ́n èèyàn láti kọ́kọ́ dáríjì àwọn tó ṣẹ̀, èèyàn á dáríjì, kò kí í sí o, èèyàn máa béèrè fún oore ọ̀fẹ́ ni o. Olúwa ẹ̀yin ni kẹ́ kọ́ mi, ẹ ràn mí lọ́wọ́, torí mo fẹ́ dáríjì gbogbo àwọn tó ṣẹ̀ mí, mi tẹ̀ fẹ́ gbéyàn kankan sínú mọ́, mi ì fẹ́ gábéèjì ẹrù ni mi ò fẹ́, mo fẹ́ drop gbogbo ẹ̀ pátápátá torí mo fẹ́ bá yín jọba, mo fẹ́ kí èmi náà rí ìdáríjì gbà látọ̀dọ̀ yín. So mi kàn fẹ́ ká rò pé ẹ ti má ti lọ tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run ìyẹn ti tán. A láti kọ́kọ́ dáríjì àwọn tó ṣẹ̀ wá, gbogbo àwọn tó ṣẹ̀ wá ta lè rántí pátápátá ká dáríjì wọn. Mi sọ pé tẹ́ bá ti dáríjì wọn kẹ́ lọ máa bá ọ̀tá jẹun o, nǹkan tí mo sọ kọ́ nìyẹn o, ṣùgbọ́n ká dáríjì wọn. Olúwa wa kọ́ wa ní bá ṣe máa bá wọn lò pọ̀, bá ṣe máa bá wọn ṣe, so that wọn ò ní lè rí wa gbé ṣe nǹkan kan, àti pé ojú Ọlọ́run fún rẹ̀ gan á wà lára wa. Olúwa ò ní fi wá sílẹ̀ fún ìfẹ́ àwọn ọ̀tá wa. So ẹ má jẹ́ ká gbàgbé wípé ayọ̀ wà nínú ìdáríjì, òmìnira wà nínú ìdáríjì, ìmúpadàbọ̀ restoration ó máa ń wà nínú ìdáríjì. Oní Dáfídì ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú pé alábùkún ni fún ẹni tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀, tí a dárí rẹ̀ jì. Ẹ jẹ́ ká ka Psalm 32. Psalm 32, mo sọ fún wa pé sáàmù ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, sáàmù ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. Ó ní bẹ̀rẹ̀ pẹ̀lú pé ìbùkún ni fún àwọn tí a dárí ìrékọjá wọn jì. Ṣé rí, ẹ̀ṣẹ̀ yàtọ̀ sí ìrékọjá o, torí ẹ máa rò pé Dáfídì sọ wípé tí a bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀, nǹkan méjì ni Dáfídì sọ ní verse 1. Ìrékọjá ni pé mo mọ̀ wípé Ọlọ́run sọ pé kí n má ṣe irú nǹkan bí eléyìí, ṣùgbọ́n mo ṣe. I don't care what God will do. I'm a married woman. Mo dẹ̀ lọ ní àfẹ́ àǹtà. Ìyẹn là ń pè ní iniquity. Mo ṣẹ̀, mo kọjá, mo rí òfin Ọlọ́run, mo mọ̀ọ́mọ̀ ré kọjá. Rebellion nìyẹn. Mo mọ̀ọ́mọ̀ ré kọjá. Òun ni ìrékọjá. Ó mọ̀ pé ṣẹ̀ ni. Ó ní má jalè, ó dẹ̀ lọ jalè. Ó mọ̀ pé ṣẹ̀ ni. So Dáfídì kò kì í ṣe pé àwọn aláìgbàgbọ́ ló ń bá sọ̀rọ̀. Dáfídì sọ wípé aláìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ ni tiwọn, torí àwọn ò tí ì mọ̀ wípé báyìí làwọn ṣe ní láti máa ṣe. Ṣùgbọ́n ẹni tó ti gbàgbọ́ nínú Jésù Kristi, tó ti mọ̀ pé Ọlọ́run yìí mímọ́ ni, Ọlọ́run yìí kò fẹ́ ẹ̀ṣẹ̀, Ọlọ́run yìí sọ pé kí n má ṣe báyìí, ó sì lọ ṣe. Ìyẹn là ń pè ní ìrékọjá. Ṣùgbọ́n aláàánú lọ́lọ́run, àti ẹ̀ṣẹ̀ o àti ìrékọjá o, méjèèjì lọ́lọ́run máa ń dáríjì tí èèyàn bá ti wá láti wá jẹ́wọ́ fún Ọlọ́run. Ìwé òwe Proverbs 28 verse 13. Proverbs 28 verse 13 sọ wípé ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ̀ sílẹ̀ á rí àánú gbà. Ẹni tó bá ti jẹ́wọ́ àti ìrékọjá o àti ẹ̀ṣẹ̀, méjèèjì lọ́lọ́run máa ń dáríjì tá bá sì lè wá síwájú Ọlọ́run láti wá béèrè fún ìdáríjì. And kíní nǹkan tí Dáfídì sọ Psalm 32 yìí ó so powerful tó jẹ́ pé apostle gan fúnra rẹ̀ ní Romans orí 4 ẹsẹ̀ 7 sí 8, ìwé Rome orí 4 ẹsẹ̀ 7 sí 8, verse 1 and 2 tí Dáfídì bó ṣe kóòtì ẹ̀ níbí, bẹ́ẹ̀ ni apostle Paul náà ṣe rọra fi sí Romans 4 verse 7 to 10 fún wa, wípé ìbùkún rẹpẹtẹ ló wà fún ẹni tí a dárí ìrékọjá rẹ̀, tí a dáríjì, tí a bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀, torí Olúwa máa ń bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ni o. Olúwa bò, bó ṣe bo Ádámù, bó ṣe fún aṣọ tó fún wọn tí ìhòhò wọn tá a ṣe rí, bẹ́ẹ̀ ni Olúwa ṣe ń bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Jésù Kristi wá láti wá bo ẹ̀ṣẹ̀ wa mọ́lẹ̀ ni o. Wípé gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ yìí òun dáríjì wá, ohun ẹ̀ṣẹ̀ yìí òun mú kúrò, ká bá lè bá Ọlọ́run rìn, ká bá lè bá Ọlọ́run dọ́gba. Ní verse 2 ó ní ìbùkún ni fún ọkùnrin náà ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ rẹ̀ sí lọ́rùn. Powerful. Ìbùkún gidi ni o, blessed ni o, alábùkún fún ni o ẹni tí Ọlọ́run tí kò ka ẹ̀ṣẹ̀ rẹ̀ sí
lọ́rùn. Kí nìyẹn dúró fún? Nítorí pé ńgbà tí Jésù Kristi wá, gbogbo ẹ̀ṣẹ̀ èyí tá ti ṣẹ̀ tá ti kọ sílẹ̀ fún wa, nítorí pé Olúwa ti sọ pé gbogbo ẹni tó bá ṣẹ̀, gbogbo ọkàn tó bá ṣẹ̀ ó máa kú ni o. Ìlérí Ọlọ́run dẹ̀ ní kò kì í yí padà, ọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n ńgbà tí Ọlọ́run wá rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo wá sínú ayé pé kó wá kú fún wa, pé kó mú gbogbo ẹ̀ṣẹ̀ yẹn kó mú kúrò, ká bá tún lè padà wá sọ́dọ̀ Ọlọ́run. A wá mú gbogbo ẹ̀ṣẹ̀ tiwa yẹn, a wá transfer sórí Jésù Kristi. Ṣẹ́rí, so ẹ̀ṣẹ̀ yẹn a kà fún wa mọ́, nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ ayé mi a ti kó sórí Jésù Kristi. Òun ló ṣe jẹ̀yà lórí igi àgbélébù, òun ló ṣe jẹ gbogbo ìyà tí wọ́n fi jẹ, òun ló fi ṣe gbogbo iṣẹ́ ribiribi tó ṣe lórí igi àgbélébù, nítorí pé a kà ẹ̀ṣẹ̀ wa sí wa lọ́rùn mọ́. So alábùkún ni wá, ìbùkún ni fún ọkùnrin náà, ẹni tí Olúwa tí kò ka ẹ̀ṣẹ̀ rẹ̀ sí lọ́rùn. Àti nínú ẹ̀mí ẹni tí ẹ̀tàn kò sí, torí ẹni tí ẹ̀tàn ò bá sí lọ́kàn rẹ̀, ó nìkan ni o. Ẹni tó bá ní ẹ̀tàn nínú ọkàn rẹ̀, tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ tóun ti ṣẹ̀, Jésù Kristi ti wá kó lọ, ṣùgbọ́n ìyẹn ò dá dúró. Ó ń fẹ̀ṣẹ̀, ó ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni tó ń mu gàrí ni. Ṣé mọ̀? O lè jẹ́ pásítọ̀, o lè jẹ́ bíṣọ̀bù, it doesn't matter. It doesn't matter. It doesn't matter. Ṣùgbọ́n nítorí pé ọkàn ẹ̀tàn ló sì ní o, kò tíì ní ọkàn tó dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run. Ó sì ń fi ẹ̀ṣẹ̀, ó ti lè born again 20 years ago, ṣùgbọ́n ó dẹ̀ ń fẹ̀ṣẹ̀, ó kàn fi ń ṣeré. David sọ pé kò kì í ṣerú ẹni tóun sọ nìyẹn. Ẹni tóun sọ ni ẹni tí ẹ̀tàn kò sí nínú ọkàn rẹ̀, ẹ̀mí tí kò sí ẹ̀tàn, torí Ọlọ́run arínúróde ni. Olúwa ń wo ọkàn straight ni. Ó lè má tàn yàn. Ṣó mọ̀? Èèyàn mìíràn sí nígbà tó bá kú tó ṣe ìjọ á lọ sí, wọ́n á kọrin ń bẹ̀, wọ́n á ṣe gbogbo nǹkan fún, wọ́n á ní ilé ló lọ tààràrà. Ṣé ẹ tó jẹ́ pé ó dẹ̀ gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ wọnú gírèfù ni, ṣó wá lọ lé tààràrà ni? Kò lọ. It doesn't matter. So torí Olúwa inú ló ń wò, ọkàn ló ń wò. Olúwa ò kì í wo ilé tẹ́ ẹ̀ ṣe ń tà. Olúwa ò kì í wò ó. O lè jẹ́ mínísítà kó jẹ́ pé òun ló ń gbé gba Holy Communion ní church. It doesn't matter. Nǹkan tó ń ṣe nínú rẹ̀ òun lọ́lọ́run bá dì. So David sọ pé kò kì í ṣe ẹni tí ẹ̀tàn wà nínú ọkàn rẹ̀, ìyẹn kọ́ là ń sọ o. Ṣùgbọ́n ẹni tó jẹ́ alábùkún fún òun ni ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn, tó sì jẹ́ ọlọ́kàn dúró ṣinṣin, tí kò kì í ṣe ọlọ́kàn ẹ̀tàn. So ní verse 3, ó ní ẹ máa wo bí wàhálà tó wà nínú ẹ̀ṣẹ̀ o. David sọ fún wa pé torí ńgbà tóun dákẹ́, torí ó mọ̀ pé òun dákẹ́ náà lóòótọ́, ńgbà tóun rò pé kò sẹ́ni tó mọ̀, kò sẹ́ni tó rí nǹkan tóun ṣe. David sọ pé nígbà tí mo dákẹ́, ó ní egungun òun, ó ṣe ló di gbígbó, gbogbo egungun òun bẹ̀rẹ̀ sí ní gbó ni. Nítorí igbe mi ní gbogbo ọjọ́, pé gbogbo ọjọ́ lòun kígbe. Ó rántí, ṣàbẹ̀ pé nígbà tá a ṣe Psalm 31 verse 10, ó sọ ń bẹ̀ náà ní Psalm 31 verse 10, ó ní gbogbo egungun òun báyìí, ó ní ṣe ló rún, ó ní torí ẹ̀ṣẹ̀ òun ni o, kò sọ pé Ọlọ́run ló fìyà jẹun. David confess, ó ní torí ẹ̀ṣẹ̀ òun ni, ó lágbára òun ṣe ló rẹ̀wẹ̀sì nínú ìṣẹ́. Ọlọ́run egungun òun ń ṣe ni wọ́n ń rún, torí ẹ̀ṣẹ̀ ni, nǹkan tẹ́ṣẹ̀ máa ń ṣe ni, ẹ̀ṣẹ̀ máa ń rún egungun ni. Pé so nígbà tóun dákẹ́, nǹkan tó ṣẹlẹ̀ sí òun leléyìí, pé ẹ̀ṣẹ̀ lóró, ẹ má dákẹ́, tẹ bá ṣẹ̀ ẹ má fi pamọ́, ẹ má sọ pé kò sẹ́ni tó mọ̀, pé kò sẹ́ni tó mọ̀ yẹn, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Àfi téèyàn bá ti ṣe ni, téèyàn bá ti ṣe, ọ̀run mọ̀, ayé sì mọ̀, wọ́n mọ̀ o. Verse 4, ó ní nítorí ilé ọ̀sán àti ilé òru ọwọ́ Ọlọ́run, ìyẹn ó ní ọwọ́ rẹ̀ wúwo sí òun lára, pé ọwọ́ Ọlọ́run wúwo sí òun lára. Torí pé tẹ́ṣẹ̀ bá ti wà, ṣe mọ̀ pé tẹ́ bá kàn ti ẹ̀sẹ̀ pé praise worship, ẹ̀ ka Bible, ẹ̀ ka gbogbo ẹ̀, á dàbẹ̀ ní pé kò ń ṣe Bible tẹ́ ẹ̀ ń kà tẹ́lẹ̀. Gbogbo ọ̀kan tí ẹ̀ wá ní iye yín mọ́. Ẹ kàn máa kà bí literature nígbà tí ẹ̀ bá ka story book. Ṣe mọ̀, ìyẹn lẹ́mọ̀ ti fi mọ̀ pé ọwọ́ Ọlọ́run. Tẹ́ bá ti even when you are trying to pray in the Holy Ghost, you will not feel any power. Ẹ tẹ́ ní feel ẹ̀mí mímọ́ àtọ̀. Á kàn dàbẹ̀ nípa ẹ̀ kàn ń sọ lẹ́nu ni.
because presence Ọlọ́run ti kúrò pátápátá. And David ẹni tó ní ẹ̀mí mímọ́ ni David. So the moment tó ti ṣe ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀mí Ọlọ́run ti fi David sílẹ̀. So ó wá sọ wípé ọwọ́ Ọlọ́run ó wúwo lára òun, ó lórí bíi pé omi ara òun ń ṣe lórí bíi ọ̀dá ẹ̀rùn, ṣe mọ̀ nígbà tí ẹ̀rùn tí kò sómi, tí gbogbo nǹkan gbẹ, irú bíi koríko, ṣe mọ̀ bí koríko ṣe máa ń rí nínú ìgbà ẹ̀rùn tí kò sójò, tí ẹ mọ̀ bí koríko ṣe máa ń gbẹ yẹn. David sọ pé bí omi ara òun bó ṣe rí nìyẹn, ńṣe ló gbẹ mọ́ òun lára, because the Holy Spirit left him completely. Relationship tó ní pẹ̀lú Ọlọ́run ó bàjẹ́ nítorí pé ó ń fi ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ń fi pamọ́. Pé báwo lèyàn ṣe ń sọ síta kó di ndí ọba gbàyàwó oníyàwó, ó tún wá dúró ń bẹ̀, ó tún pa ọkọ ẹ̀. Ìtì wo ló ń báyàn gbọ́? Eléyìí ò ṣe é sọ síta. Nǹkan tó kó bá Dávìdì nìyẹn, òun ló ṣe é sọ. But Dávìdì wá sọ wípé ní verse 5 wípé nígbà tó ń wá rò wípé èmi máa lọ bá Ọlọ́run o, kí kúkú jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí, kí kúkú jẹ́wọ́, tí n bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí, Olúwa kúkú tó wá pé ó fẹ́ fìyà ẹ̀ jẹ mí ni, bọ̀ kó dáríjì mí, kí gbogbo wàhálà wọ̀nyí kó tiẹ̀ kúrò, kọ́wọ́ Ọlọ́run kó má wúwo lára òun mọ́. So ní verse 5 ní gọ́gọ́ là ń pè ní deliverance, ìtúsílẹ̀. Tó dẹ̀ tó wà ní ẹ̀ṣẹ̀ nínú ìdè ló wà o. Nígbà téèyàn bá rí ìdáríjì ní ìtúsílẹ̀ máa ń wà. Ní verse 5 ó ní èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún ọ, àti ẹ̀ṣẹ̀ mi lé èmi kò sì fi pamọ́, mi ò fi pamọ́ mọ́ o, mo jẹ́wọ́ ẹ̀. 2 Samuel, mo ti sọ fún wa chapter 12 ẹ̀ lè kà ń bẹ̀ verse 13 to the end. Ó ní mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, mi ò fi pamọ́ mọ́. Èmi wí pé èmi ò jẹ́wọ́ ìrékọjá mi fún Olúwa. Ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé mo jẹ́wọ́ ìrékọjá mi. Ó ní Olúwa sì dárí ẹ̀bi ẹ̀ṣẹ̀ òun jì òun. Olúwa máa ń dáríjì, aláàánú lolúwa. Kò sí bí ẹ̀ṣẹ̀ yẹn bó ṣe lè lágbára tó, Ọlọ́run máa ń dáríjì. Òun ló ṣe jẹ́ pé onígbàgbọ́ láti gbàdúrà, ẹ má fọwọ́ pa ọ̀tá lórí, torí tọ̀tá tó bá lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀fọ́ Ọlọ́run létà, aláàánú lọ́lọ́run o, Olúwa á dáríjì o. Even though ó lè jẹ̀yà ẹ̀ṣẹ̀, but ẹ má rántí ọ̀rọ̀ Nábọ́tì o. Ẹ má rántí ọ̀rọ̀ Nábọ́tì. Ṣé wàá pé lẹ́yìn tí Áhábù pa Nábọ́tì tó gba vineyard ẹ̀, tó gba gbogbo ẹ̀, Ọlọ́run fẹ́ gbèjà Nábọ́tì. Áhábù yẹn gan tún bẹ Ọlọ́run pé Olúwa dáríjì mí, ṣùgbọ́n ìyà ẹ̀ṣẹ̀ yìí má jẹ́ kó jẹ́ pé èmi ni màá jẹ. Mo mọ̀ pé ẹ máa ń gbẹ̀san lára ìran dé ìran o. Ẹ jẹ́ kẹ́ṣẹ̀ yẹn kó bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ òun, pé kọ́lọ́run spare òun. Ǹjẹ́ bàbá Ọlọ́run dẹ̀ spare Ahab? Torí pé ó sọ pé if my people who are called by my name shall humble themselves, Olúwa ò lè yí ọ̀rọ̀ rẹ̀ padà, and confess their sin, only I will forgive them. Olúwa ṣáà ní yí ọ̀rọ̀ ẹ̀ padà. But Nábọ́tì ti kú, ó ti lọ o. Ká ní Nábọ́tì gbàdúrà pé Olúwa, ńgbà tí wọ́n ti ránṣẹ́ sí kó sọ pé Olúwa, níbi tí Nábọ́tì wà yẹn, Olúwa o, ẹ palẹ̀ rẹ̀ mọ́, kó ṣe bíi ti Elijah pé tí bá jẹ́ èèyàn Ọlọ́run, Olúwa ẹ jẹ́ kí iná kó sun gbogbo àwọn 50 yẹn, you know. So ẹ má fọwọ́ pa ọ̀tá lórí, torí ọ̀tá ó lè lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ létà, Olúwa sì dáríjì o. Aláàánú lolúwa o, aláàánú lolúwa. Dávìdì ní èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, Ọlọ́run sì dáríjì mi. Ṣùgbọ́n ó ti pa Ùráyà o, ó ti bà nǹkan jẹ́. Ùráyà ti lọ títí ẹ o, bọ̀ tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, Olúwa sì dáríjì Dávìdì lóòótọ́. Ó dẹ̀ relationship ẹ̀ pẹ̀lú Ọlọ́run ó sì tún padà. Ní verse 6 ó ní nítorí èyí lé olúkúlùkù ẹni ìwà bí Ọlọ́run. Nítorí èyí yẹn ni pé ẹni tó bá ṣe nǹkan tó wà ní verse 5 òun ni kó ṣe ti verse 6 o. Ẹni tí ò bá tí ì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tó fi ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ń fi pamọ́, kò lè kàn sádúrà kankan tó fẹ́ gbà. So Dávìdì sọ pé bọ̀ṣì téèyàn bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ò fi ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́, nítorí èyí olúkúlùkù ẹni ìwà bí Ọlọ́run. Ẹni ìwà bí Ọlọ́run ló ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, tó bá fẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́ kò ń ṣe ẹni ìwà bí Ọlọ́run o. Pé so ẹni ìwà bí Ọlọ́run ó lè wá gba àdúrà, á gba àdúrà sí Ọlọ́run nígbà tí a lè rí i. Torí táìmù kan wà tó lè wá sì fún yín lórí ọ̀fẹ́ o, pé ẹni yìí bóyá ọmọ ronúpìwàdà, bọ̀ tó bá ti dé stage kan tí ilẹ̀kùn àánú bá ti tì, tọ́lọ́run bá ti rí pé eléyìí ti hádìí ọkàn ẹ̀bí ti Fáráò, ìparun ló máa ń parí ẹ̀ o. So Dávìdì sọ pé táìmù wà o, ká má rò pé bóyá nǹkan tó jẹ́ pé láéláé ni orí ọ̀fẹ́ yẹn wà o.
tọ́lọ́run bá ti rí pé àkókò ẹni yìí ti tó, ẹni tí gungi ó ti gun kọjá orí ewé, tílẹ̀kùn àánú bá ti tì, case close ni o. So David sọ pé nítorí èyí ni olúkúlùkù ẹni ìwà bí Ọlọ́run yóò máa gba àdúrà sí ọ nígbà tí a lè rí ọ ní o, nígbà tí a lè rí ọ, torí kò ṣe gbogbo ìgbà èèyàn máa sọ pé kí ṣáàṣì máa ṣe lọ, tó bá ṣe tán tó bá sún mi máa ṣe wà lọ sọ fún Ọlọ́run pé Olúwa wá dáríjì mi. Irọ́ ló pa. Ọlọ́run ò ṣeṣẹ́ on your own time, so kò ṣeṣẹ́ on your own time. So ká pe Ọlọ́run ní àsìkò tí a sì lè rí Ọlọ́run. Isaiah 55 verse 6 ló sọ bẹ́ẹ̀, ẹ lè kà later. Isaiah 55 verse 6. So ó sọ wípé ìdí tá a máa fi lè gba àdúrà tá a sì máa ń wá Ọlọ́run nígbà tí a lè rí Ọlọ́run ni wípé nítòótọ́ nínú ìṣàn omi ńlá wọn kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ, torí nígbà tí omi lè kún àkúnyàṣẹ́ mọ́, flood bíi ti gba Noah, oríṣiríṣi, torí wàhálà, torí ẹ tó bá ti ṣẹ̀ tó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ wàhálà máa dé. Ìkan tí Dáfídì try àti sọ nìyẹn, wípé lásìkò wàhálà yẹn Olúwa ò ní jẹ́ kó dọ́dọ̀ èèyàn, nítorí pé èèyàn ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún Ọlọ́run, èèyàn ti rí ìdáríjì gbà. So tá bá wá ń gba àdúrà wa máa gòkè lọ sọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ kò kì í ṣe ẹni bí ọkàn bí Ọlọ́run. Kò sí àdúrà tó bá ń gbà kó lọ bì kankan, nígbà tí ìkún omi bá sì dé ó máa dọ́dọ̀ ẹ̀ àgbè lọ. Nǹkan tí Dáfídì sọ nìyẹn. So ní verse 7 ó ní Olúwa ìwọ ni ibi ìpamọ́ mi, ìwọ ò pa mí mọ́ kúrò nínú ìṣẹ́, ìwọ ò fi orin ìgbàlà yí mi káàkiri. Tá bá ti lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run, relationship yẹn á wà restored. A tún bẹ̀rẹ̀ sí ní máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀, a tún máa bọ́ Ọlọ́run rìn. Olúwa á sì pa wá mọ́, nítorí Olúwa ni ibi ìpamọ́ wa. Olúwa á sì yọ wá kúrò nínú ìṣẹ́ lẹ̀ṣẹ̀ máa ń fìyàn sí o. Ẹ̀ṣẹ̀ lóró, ikú lè rí ẹ̀ṣẹ̀ máa ń fìyàn sínú ìṣẹ́ ni. Ṣùgbọ́n téèyàn bá ti lè rí ìdáríjì gbà, Olúwa á pààyàn mọ́ kúrò nínú ìṣẹ́. Ó ní ìwọ ò fi orin ìgbàlà yí mi káàkiri. Orin ìgbàlà ni ní gbogbo ọ̀nà téèyàn bá wá ń bọ́ sí, ìgbàlà á máa wà. Orin ìgbàlà la máa kọ, orin ìgbàlà la máa kọ. Ìyẹn la máa fi mọ̀ pé lóòótọ́ a ti rí ìdáríjì gbà látọ̀dọ̀ Ọlọ́run. So ìlérí Ọlọ́run ní verse 8, torí Dáfídì wá sọ wípé ìlérí Ọlọ́run lélẹ́yìí o. Olúwa á ṣèlérí fún wa wípé ẹni tó bá tiẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní fi ṣe bẹ́ṣẹ̀ yẹn ṣe pọ́n tó, kò ní fi ṣe bó ṣe rẹ̀ tó. Ẹni tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn, ọ̀nà téèyàn máa gbé gbà, béèyàn ṣe máa rìn, Olúwa á kọ́ wa, ojú Olúwa ò sì ní kúrò lára wa. Dáfídì wá sọ fún wa pé ìlérí Ọlọ́run ní verse 8 o, èmi ó fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà. Olúwa ló ṣèlérí bẹ́ẹ̀. Èmi ó sì kọ́ ọ lé ọ̀nà tí ìwọ ó rìn, ọ̀nà tó máa rìn, torí pé o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn, ọ̀nà tó máa rìn màá kọ́ ẹ. Èmi ò máa fi ojú mi tọ́ ọ, mo sì máa fi ojú mi tọ́ ọ káàkiri ni o, so that kò sí ìkankan tó máa ṣe ẹ́, ò tún ní ṣubú sírú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ níwọ̀n ìgbà tó bá ti lè rí ìdáríjì gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Tó dáa máa ń kọ́ ti scripture yẹn gan. Olúwa ẹ̀yin lẹ ṣèlérí pé ẹ máa fi ẹsẹ̀ mi lé ọ̀nà, ẹ sì máa kọ́ mi lé ọ̀nà. Ẹ̀ṣẹ̀ tá bò mọ́lẹ̀ ńkọ́? Ṣé ẹni tó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ṣé Olúwa lè fi ẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà? Ṣé Olúwa lè kọ́ lé ọ̀nà tó máa rìn? Ṣojú Olúwa lè wà lára ẹ̀, ṣé Olúwa lè máa tọ̀? So condition wà kó tó di pé èèyàn sọ pé Olúwa fi ẹsẹ̀ mi lé ọ̀nà, kọ́ mi lé ọ̀nà. Á jẹ́ pé èèyàn ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run ni. Ní verse 9, Ọlọ́run náà ló sì ń sọ̀rọ̀ o. Dáfídì sọ pé torí kí ẹ má lọ rí bí ẹṣin tàbí ìbákà tí kò ní iyè nínú, ẹnu ẹni tí a kò lè ṣe àìfi ìjánu bọ̀ kí ó má bàa súnmọ́ ọ. Nǹkan tí Dáfídì tó ń explain lọ́rọ̀ Ọlọ́run bíi ni wípé ẹ má jẹ́ kó di wípé ìgbà tí punishment, tí consequence ẹ̀ṣẹ̀ yẹn tó bá dé, t'Olúwa bá tọwọ́ bọ̀yàn lára nítorí ẹ̀ṣẹ̀ èèyàn, kó mọ̀ di pé gbà náà láṣẹ máa sọ wípé Olúwa mo ti ṣẹ̀ bíi ti Kéènì. Ìgbà tí Kéènì pa Ébẹ́lì tán, níṣe ni Kéènì níṣe ló ṣe bẹ́ẹ̀ ni pé kò sí kankan tó ṣẹlẹ̀. Ẹ̀jẹ̀ Ébẹ́lì ó sì ń pariwo sọ́lọ́run. Olúwa dẹ̀ bi Kéènì pé ibo ni brother ẹ wà? Ó ní am I my brother's keeper? So àfìgbà tí
olúwa ti tólúwa tọ̀ọ̀ṣì ẹ̀ oníkéènì ló ṣe sọ pé ẹ lóòótọ́ òun ṣerú nǹkan bẹ́ẹ̀. So nǹkan tí Dáfídì sọ ni pé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa kó rí bíi ti ẹṣin tí kò ní iyè àbí ti ìbákà tó jẹ́ pé a ṣe máa sokùn mọ́ okùn yẹn la máa fi control ẹ̀ pé má sún mọ́ mi o ẹ̀sùn síbẹ̀ yẹn okùn yẹn ni má jẹ́ kọ́lọ́run tọwọ́ bọ̀ ẹ́ lára má jẹ́ kí repercussion ẹ̀ṣẹ̀ dé kó tó di pé wàá ṣe sọ pé lóòótọ́ mo ṣẹ̀ mọ́mí ẹ bá mi gbàdúrà sọ Ọlọ́run lóòótọ́ mo ṣẹ̀ ẹ jẹ́ ká tètè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ẹ tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ kò lè prosper o ẹ má gbàgbé ẹ tó bá ti fẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́ tó bò mọ́lẹ̀ kò lè prosper. Don't wait for the consequences of sin to happen before you reconcile with God o nǹkan tí verse 9 dúró fún nìyẹn ní verse 10 David wá ń sọ wípé ọ̀pọ̀ ìbànújẹ́ Yorùbá Bible pè ní ìkáàánú ọ̀pọ̀ ìbìnújẹ́ òun ló máa ń wà fún ènìyàn búburú o èèyàn búburú ni ẹni tó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ tó kọ́va ìpa wọn kúkú rí òun pé òun ló ń ṣerú nǹkan bẹ́ẹ̀ kò sẹ́ni tó mọ̀ wọn á kàn máa ṣe lọ ń bẹ̀ ni nǹkan burúkú ni bó ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run dẹ̀ ṣe ń wò ẹ́ bó ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ń wò ẹ́ Olúwa dẹ̀ ń sọ pé ọ̀pọ̀ ìbànújẹ́ òun ló wà fún ènìyàn búburú ṣùgbọ́n ẹni tí ó bá gbẹ́kẹ̀lé Olúwa o àánú ó máa ń yí wa káàkiri ni ẹnikẹ́ni tó bá ti gbẹ́kẹ̀lé Olúwa tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ò fi ẹ̀ṣẹ̀ rẹ̀ tí kò fi ṣeré àánú Olúwa máa ń yí káàkiri ni àánú Olúwa máa ń yí káàkiri ni. So ní verse 11 David wá sọ pé ẹ wò ẹ tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó dúró ṣinṣin níwájú Ọlọ́run tó jẹ́ ọlọ́kàn mímọ́ kí inú yín kí ó máa dùn ní o ní ti Olúwa ẹ sì máa yọ̀ ẹ̀yin ní kẹ́ máa yọ̀ tó lẹ ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kò sí wàhálà mọ́ ẹ máa yọ̀ ẹ̀yin olódodo ẹ sì máa kọrin fún ayọ̀ ní o gbogbo ẹ̀yin tí àyà yín dúró ṣinṣin verse 11 yìí ni wọ́n ti ń kọ orin ẹ yọ̀ nínú Olúwa ẹ yọ̀ ẹ̀yin tọkàn rẹ̀ ṣe déédéé ẹ̀yin tó ti yàn Olúwa lè bànújẹ́ àtàrò lọ kò sárò mọ́ kò sí bànújẹ́ mọ́ tá bá ti lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run tá ti rí ìdáríjì gbà ayọ̀ ti dé ká dẹ̀ máa kọrin ni ká máa hó ìhó ayọ̀ ká máa jó nínú Ọlọ́run. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú story ọlọ́rọ̀ àti Lásárù Luke chapter 16 a lè kà láti verse 19 títí dé òpin tá bá délé bọ́ mo kàn fẹ́ sọ ọlọ́rọ̀ yìí àti Lásárù wọ́n ti kú ọlọ́rọ̀ gbádùn láyé ó ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe Lásárù ó gbé ìgbé ti Ọlọ́run nígbà tí wọ́n sì dé ọ̀run ọgbọ́n ó wà láàrin ọlọ́rọ̀ yìí àti Lásárù bẹ́ẹ̀ ni ọkùnrin yìí òǹgbẹ ń gbẹ bẹ́ẹ̀ ló sọ pé fada Abraham ó ní jẹ́ kí Lásárù kó tiẹ̀ fi omi sí ìka ẹ̀ kó lè tọ́ sí òun níbi tó ń wá torí ibi tó ń wá yẹn iná ni ibẹ̀ yẹn ò dáa rárá Abraham sọ pé kò ṣeé ṣe ọgbọ́n wà láàrin ìwọ àtẹni yìí nígbà tí ìwọ wà láyé ìwọ ti kó paint world red gbogbo nǹkan tó wù ẹ́ ló ṣe rò pé kò sọ Ọlọ́run ó ṣe gbogbo nǹkan tó wù ẹ́ lákòókò èrè ti tìrẹ lélẹ́yìí àkókò èrè ti Lásárù náà òun lòun náà wà ní verse 27 Luke 16 verse 27 ó wá ń sọ wípé ǹjẹ́ mo bẹ̀ ọ́ bàbá Abraham ló ń pè ní bàbá ó ní kí ìwọ kí ó rán ọ lọ sí ilé bàbá mi Olúwa bá mi rán Abraham Ọlọ́run bá mi rán Abraham lọ sílé bàbá mi torí mo ní àwọn arákùnrin 5 o kó lọ bá mi sọ fún wọn wípé ká má fi ẹ̀ṣẹ̀ ká má bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ o ká má fẹ̀ṣẹ̀ ṣeré o ibi tẹ́ṣẹ̀ máa ń gbéyàn dé kò dáa rárá o kò dáa o bá mi rányàn sí wọn kí wọ́n pé torí ibi tó ń wá yìí ibi oró ni o ká mọ̀ pé ibi oró lòun wà òun ò dẹ̀ fẹ́ káwọn èèyàn òun kán wá síbi oró tó ń wá yìí ìyẹn ni pé ó láwọn decisions kan tóun make ńgbà tóun wà láyé tó láǹdì òun síbi tóun wà yìí
òun ò sì tún fẹ́ káwọn èèyàn òun káwọn náà tún ṣerú mistake bẹ́ẹ̀ kán ṣerú ẹ̀ òun ò fẹ́ kán ṣerú ẹ̀ òun ò fẹ́ kán wá síbi oró tóun wà. Abraham sì dá lóhùn wípé wọ́n ní Mósè àtàwọn wòlíì kí wọn kí ó gbọ́ tiwọn. Olúwa rán mi sí yín, Olúwa rán mi sí yín. Today is the day of salvation o. Èyí lọ́jọ́ ìgbàlà o. Today is a day of salvation. Today is a day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. Ọ̀la lè pẹ́ jù o. Ọlọ́run ló ní ìgbà àti àkókò o. Oore ọ̀fẹ́ wà o. Oore ọ̀fẹ́ wà. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, má bo ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Wá gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ. Ìdí tí Jésù Kristi ṣe wá sáyé leléyìí o. Láti wá mú gbogbo ẹ̀ṣẹ̀ wa, láti wá mú kúrò kí a bá tún lè padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Sódà lọ́jọ́ náà ò ní lọ ibi oró, ò ní lọ síbi oró. Oore ọ̀fẹ́ náà wà fún ọ lọ́jọ́ èní. Oore ọ̀fẹ́ náà wà fún ọ o. Kó wá di òmìnira nínú Jésù Kristi. Má fà sẹ́yìn, ṣí ọkàn rẹ, ọkàn tó lé, Olúwa kó sọ ọ́ di ọkàn ẹran. Kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ, tí wọn náà fẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti bò, tó ti rò pé kò sẹ́ni tó mọ̀, gbogbo ẹ̀ báyìí clear ló wà lójú Olúwa o. Kò sí o, gbogbo ẹ̀ pátápátá tó fẹ́ ṣe, ó fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, ó fẹ́ k'Olúwa parẹ́, ó fẹ́ k'Olúwa bo ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀. Ìwọ náà fẹ́ bá Olúwa, ó fẹ́ bá jọba. O ò tún fẹ́ kúrò láyé kó tún wá lọ bẹ̀rẹ̀, kó wá lọ síbi oró, ibi tó jẹ́ pé kò ní pẹ̀kun ni o. Kò ń ṣe 1 million years péré o, forever and ever ni o. Ìkan burúkú ni, ìkan burúkú ni. Ẹ jọ̀ọ́ tó bá ti gba Jésù Kristi sínú ayé rẹ, àbò ti gba Jésù Kristi sínú ayé rẹ ṣùgbọ́n ìwọ àtẹ̀ṣẹ̀ ẹjọ́ ń sùn, ẹjọ́ ń jí ni. O mọ̀ pé o ní relationship pẹ̀lú Ọlọ́run. Tún wá bẹ̀rẹ̀. He will give you a new beginning. Olúwa tún fún ẹ ní bẹ̀rẹ̀ ọ̀tun. As long as tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tó fi ẹ̀ṣẹ̀ rẹ tó fi sílẹ̀, tó tún padà sínú èébì rẹ, Olúwa sì fún ẹ ní bẹ̀rẹ̀ ọ̀tun. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sọ lóòótọ́ pẹ̀lú tọkàntọkàn, Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Oore ọ̀fẹ́ láti má padà sínú ẹ̀ṣẹ̀ mọ́, Olúwa sì fi fún yín lórúkọ Jésù. Lọ́jọ́ náà, àríra ayọ̀mára wa. Thank you, Lord Jesus Christ. Thank you. The Lord bless you all in Jesus' name.